Naam. Bàbá wa àgbà, bàbá Dáńbọ̀rọ̀ ló ti ṣe wá sí. Ẹ̀ka tí mo fẹ́ sọ ọ̀rọ̀ mi ò dúró lórí nǹkan mẹ́ta. Àkọ́kọ́, ikú. Torí ntọ́lọ̀ fi ju wa lọ náà ni. Ẹ̀kejì, ta ni bàbá Mọ́mú Fílàní gan tọ́ lọlé. Ẹlẹ́kẹ̀ta, ta ní pààyàn. Mo kí deputy governor wa o, ọlọ́mọ́sá kí o, mo kí justice wa my lord, ẹ dákun torí àkókò. Siroma, mo kí bàbá Siroma kiri torí ọlọ́run ẹ dákun, àkókò ni ọlọ́run bá mi kí alibarika ọlá àwọn ẹni ọlọ́run ọlá nàbí wa Muhammad bàbá Sagaya mo kí o, bàbá Justice Haruna Gboyin mo kí o, bàbá olùrẹ̀gbẹ́. Bàdà bismillahirrahmanirrahim. وقل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير عما يشركون الله خير عما يشركون رب أوصني أن أذكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين وأدخلني برحمتك في عبادك الصالحين وقال الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور إن ربنا لغفور شكور وقل ربي أرني مدخل صدق وارجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا واجعلني من لدنك سلطانا نصيرا. títóbi Ọlọ́run. Allahu akbar. Ikú. Àwọn ọ̀jọ̀gbọ́n wòye sí pé kò sí tí ó ní bẹ̀rẹ̀ tí ò ní ní parí. Gbogbo nǹkan ló ní bẹ̀rẹ̀. Ọjọ́ wo wò ṣe alukurani tá a bá wo ìwé wa ìwé tó tóbi káwọ báwo lọ́lọ́run ṣe bẹ̀rẹ̀ rẹ̀ nígbà tí ó parí ẹ̀ kí ló fi parí ẹ̀. Súrà tí Ọlọ́run kọ́kọ́ mú wá Iqra. Iqra bismi rabbikal ladhi khalaq. Khalaqal insana min alaqin. Iqra wa rabbukal akram. Ọlọ́run ní èrè àná Muhammad. Iqra bismi rabbikal ladhi khalaq. Ká pẹ̀lú kí ni allazi. Alaq. Bismi rabbikal ladhi alaq. Ọlọ́run ọba rẹ tó yẹ pé ọba tó dá nǹkan ni mẹ́ni. Min alaqin. Láti ilé ẹ̀jẹ̀ tó kí ń já pé Ọlọ́run jójé yí pé ẹni bẹ̀rẹ̀ ibi tẹ́ ẹ ti ń bọ̀ ó wá ṣe tẹ̀físírì ẹni tó gbé wàdà kọ́dé alákìnrin ní sàn. Bisulati min tini. Ọlọ́run ibi omi yíyọ lẹ́ ń ti ń bọ̀. Thumma ja'alnahu nutfatan fi qararin makin. Gbogbo process mi wá ń tẹ̀léra wọn. Wa tabarakallahu ahsanul khaliqin. Ọlọ́run ilẹ̀ ti ń bọ̀ wá nù. Àyà tó wá gbẹ́ ìdénú Al-Qur'ani. Ìṣúra yàtọ̀ fáyà àyà tó sọ̀kalẹ̀ táyà mi ò sọ̀kalẹ̀ mọ́ Ọlọ́run wá fi rán wa létí pé ogun tó bá níbẹ̀rẹ̀ láyé yóò tán wá ní wattaqu yawman turja'una fihi ilallah. Ọlọ́run ní bẹ́sẹ̀ kẹsàáyé tó ẹran tí ọjọ́ tẹ́ lọ́dọ̀ Ọlọ́run kò sí bó o ṣe lè wó tó ọlọ́ náà ni. Bó o jólówó ọlọ́ náà ni bó o jọba ọlọ́ náà ni bó o jẹ́ gọ́fúnà ọlọ́ náà ni bó jẹ́ pírẹsidẹ́ǹtì ọlọ́ náà ní gbogbo pààbọ̀ jẹ́ ìmámù. Ọlọ́run wa ní ọjọ́ tẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba àní ọjọ́ òun á fẹ́ sọ̀rọ̀ délé rí ọjọ́ yẹn Ọlọ́run jẹ́ ó fẹ́ ká ronú ọjọ́ náà ọjọ́ wo ni ọjọ́ tí Ọlọ́run ọgbẹ̀mí kálukú bó ṣe gba ti bàbá ìmámù yìí yọ gbà. Ọlọ́run wa jó ìwà pọ́jọ́ wò yí sí o lọ sí wá kíá ipe ọjọ́ wo yìí sí ìgbà tí wọ́n máa ń gbẹ̀mí ìbọ̀dí ẹ̀ díẹ̀ wá ìsá. Balagati lulqum. Ọlọ́run nígbà tí ó bá débi ògóńgó báyìí tí wọ́n fẹ́ fà èmi jáde. Wa antum hina idhin tanzuruna. Gbogbo dọ́kítọ̀ ọmọ sáré sọ̀tún wọ́n sáré sósì wọ́n mú yìí wọ́n mọ̀ ọ́hún. Ọlọ́run tó bá dásìkò tẹ́mi yọ jáde Ọlọ́run gbogbo ẹ̀yin dọ́kítọ̀ tẹ wà ń bẹ̀ ni. Antum hina idhin tanzuruna wa nahnu aqrabu ilayhi minkum walakin la tubsirun. Ọlọ́run bẹ́ẹ̀ ṣe máa jú kalẹ̀ ní yọ lọ náà ni. Allah. Ọjọ́ tẹ́ lọ ni
ọlọ́ni wá tẹ̀kù yẹ́m ọjọ́ òní kẹtù bẹ̀rù. turja'una fihi ila Allah. ọjọ́ òní ọjọ́ tálágbára á dọ̀lẹ́. gbogbo àtàwà yìí táwa ìlà màpákù àmọ́ nǹkan mẹ́ta níbẹ̀ nu kú tó fi lé ikú àsọlédàworo ikú yóò sọ alágbára dọ̀lẹ́ ikú àwa kó ń ta àkójọ ikú àtúká. ọlọ́mọjọ́ tẹ́ dọ̀lẹ́ ni wá tẹ̀kù yẹ́m. waliyakhsha alladhina law taraku min qalbihim dhurriyyatan di'afa. ọlọ́mọjọ́ tí ó dọ̀lẹ́ ẹ̀hún ẹran tí ọjọ́ náà ọjọ́ kẹta ẹran tí ọjọ́ tẹ́ pàdé ọlọ́run ọjọ́ tẹ́ pàdé ọlọ́run ilẹ̀ lẹ́dínà amanu wa amilu solihati. kanat lahum jannatul firdawsi nuzula. ó ní nàmá anabasaru mizukun yíwa ìláyà anamá ìlà wáyé fama kana yarju liqa rabbi falyamal amalan solihan. gbogbo ẹni tó bá rántí pé wọ́n pàdé ọlọ́run jọ kan. falyamal amalan solihan. ọjọ́ ní lágbára ọjọ́ mẹ́ta yìí ọlọ́ni ẹ ronú sí i bẹ́ẹ̀ bá ronú sọ́jọ́ tẹ́ kó láyé nítorí wàá jukú lọ wá wà bí tí ń sọ̀kalẹ̀ sí nìyẹn kí ló jukú lọ yóò mú ní báàsì ọjọ́ tí wọ́n gbé ẹni kọ̀ọ̀kan yìí dìde tí wọ́n mọ̀ wá béèrè ń tẹ wáyé wá sí i tilẹ̀ fẹ́ jábọ̀ ńjọ náà ọjọ́ yóò mú ní báàsì ọjọ́ gbẹ́dìde wá dédé pé kò sẹ́ni tí ọ̀dà láàmú àwọn káfíìrì àwọn múlíìdínù ọ̀dà wọn láàmú àwọn tá a bá ti kú ní kàkàtà wa ṣe láyé mọ́. láti lọ́dún ní ànàmútu wàdáyà wàmá yulikuna illa daharu. mo ti kó ń bẹ́ẹ̀ ọwọ́ á dé àwọn tani láàmú lẹ́yìn àwọn múlíìdínù ọwọ́ á dé àwọn gèfèrí ọ̀dà àwọn múmìnì ọ̀dà àwọn láàmú nínú wọn lárìbíyàwó wà àríbíyàwó ní ìdààmú bá lọ́wọ́ odidi ìlú kan ìlú náà tóbi ó tutù ọ̀dẹ́wà ọwọ́ àdìpọ̀ àdàoró ọwọ́ àdìpọ̀ aláàmú pé sílùú yìí yóò tún dà ọlọ́run ó jí àwọn tó ti kú yọ ọlọ́run ní wàá rí mi yáwù. màmá tàwọn láwùn mi àtàmì. ọlọ́run nítorí pé ń dán ọláàmú yẹn kún bí tọ́ wa ni. súnmọ́ bàtà o. nígbà tó kú lọ́gọ́rùn ọdún ọlọ́run ní ẹgbẹ́ àdìmí yáwù dìde. kọ́lá kámúlá bí sà. ọlọ́run wá ń di àdìmí yáwù pọ́jọ́ mélòó ló ń bí. kọ́lá làbí sùyà ọmọ ni àwọn bá dọ̀yà òní. àná la débi àbí ká tẹ̀ sọ pé ìdajì àná. kọ́lá bàlá bí sàmì àtàmì. ọlọ́run ní tọ́ wà ń wo ti lọ́gọ́rùn ọdún bí àdìmí yáwù. fàǹsúrì ìlà tọ̀ ámíkà. ọlọ́run wa máa bá gbára mi ṣe tó oúnjẹ tó gbé débi lọ́gọ́rùn ọdún lọ oúnjẹ rẹ. wàsàrà bíkà. ọwọ́ mi tó gbé débi. làmúyàtà sànà. ọlọ́run ó rí fómi rẹ àtóúnjẹ rẹ kò yí padà rárá inú agbára ẹ̀mí ọlọ́run ọba. wàsúrì ìlà ìmálíkà wàlínájà alákàáyàtà línáàsì. kẹ́tẹ́kẹ́tẹ́ tó gbé débi lọ́gọ́rùn ọdún wà lọ kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ tó ti kẹ́ fún ọlọ́run wá di ẹran bò ọlọ́run dá gbogbo ẹ̀ bó ọwọ́ adi kíni ọwọ́ adi kẹ́tẹ́kẹ́tẹ́ ọlọ́run lámìmí ọlọ́run àríyáwó ọwọ́ asọ̀kì inú ẹni tí ọ̀yẹ́ kọ́ dà mílàmù làwọn anabi ọlọ́run ọba anabi ibrahima ọ̀dà aláàmú pé tá a bá kú sóòtù jí wa ni ìwọ̀n bí ọlọ́run ọba yìí pé. kọ́lá àrídìí kẹfà tú ìlú ọ̀tá. ó ní jí wa tá a bá kú ọlọ́run ní wọ ibrahima. kọ́lá wàlámùtù mi. sọ wa nígbàgbọ́ sí mi máa ní. kọ́lá bàlá wàlákìlì ẹ̀tìmọ̀ ìnà kọ́lbí. ó ní mo fẹ́ kọ́ pàfọ́ọ̀mù fún mi kọ́kàn mi ó fi balẹ̀ lé ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ ibrahima lọ mú ẹyẹ mẹ́rin tí ò jọra wọn kọ wá mẹ́yẹ̀wò kọ wá pa á lọ́tọ̀ọ̀tọ̀ tó bá pa á lọ́tọ̀ọ̀tọ̀ kọ wá gún wọn pọ̀ ọ̀mẹ́rìmá ọ̀mẹsẹ̀má wá bù sáré òkè mẹ́rin lọ́tọ̀ọ̀tọ̀ ọlọ́run ní wá pa àwọn ẹyẹ ẹ̀yìn tó bá ti wá pẹ̀yẹ kọ̀ọ̀kan yá. yá àti ìdàkàsáyà. yá tí nàkàtà yá ẹyẹ erin ọyẹ kọ́ lọ́wọ́ sọ pé yá tí nàkàtẹ́ra wípé wọ́n fò wá bọ̀ wọ́n máa fò yóò dìdànù ọlọ́run ló dùn wọn tí wọ́n máa yọ gẹ́lẹ́gẹ́lẹ́ wá bọ̀ anabi ibrahima anabi wa mọ̀ yí pé anabi ibrahima yìí mà kọ́ lọ́wọ́ gbé àdé ọlọ́run tó bá ní lójú gbogbo yín tó wá rú lójú pé sẹ́ ìgbé yín dìde àbí ìgbé yín dìde ọlọ́run wá sọ ibi tí ń bọ̀ wá fún wa ọlọ́run ni mo dá yín nígbà mo dá yín tẹ́ wá kú tán ọlọ́run ní kẹ́lẹ̀ wá mọ̀ pé wà ń gbé yín dìde jẹ́ wá búra sí ọlọ́run wá búra sí. sálíkà bí anáńlá wà lẹ́hàkú. ọ̀m tó kídi márùwá lọ́dọ̀ àwọn kí omi títò kídi báwo wọ́n fi kàǹkàn pa ni ọlọ́run ní sálíkà. bí anáńlá wà lẹ́hàkú. èmi ọlọ́run ọ̀bọ̀ ọ̀bọ̀ tọ́ ni mí. wà á dà wúyú ìlúmọ́tà. wà á nàlá kulì ṣe ìkọ̀dí ìfibẹ́lẹ̀. wà á dà wúyú. ṣe sùúrù ọlọ́run fi hàn wáyé pé tá a bá kú tá a gbé dìde wa ẹni tó hàn kọ́ lọ́wọ́ gbé dìde kọ́ bẹ̀rù ọlọ́run ọ̀rọ̀ kúnnù. ìmáàmù àgbà ta ni ìmáàmù Basir ta ni ìmáàmù àgbà ìmáàmù Basir nǹkan mẹ́ta tí wọ́n bá ní àwọn èèyàn tí wọ́n máa ń pè wọ́n ní barisa uncommon people ní jẹ́ bẹ́ẹ̀ nǹkan mẹ́ta ló wà lára ìmáàmù àgbà tó lágbára
àwọn jẹ̀mọ́mù ń lu yìí ńgbà tí kú iná wọn ti gbókò àwọn mọ́mù jáde àmọ́ kí ló jẹ́ kí tí mọ́mà gbòòwò àwọn qualities mẹ́ta tí kà fún ọ yìí ni àkọ́kọ́ rẹ̀ ní pé kọ̀bùrù wà fún mọ́mù ayé gbà wọ́n ayé fẹ́ wọn ọkàn àwọn èèyàn tẹ̀lé wọn ọkàn àwọn èèyàn ọkọ̀ wọn anabi Muhammad sallallahu alayhi wa sallam anabi náà mẹ́ta tí wọ́n bá kírun Ọlọ́run nígbà wọn alákọ̀ọ́kọ́ òun lẹ́rú. alẹ́ abudu lẹ́ abuku àtàyè rìjì ha. àkọ́kọ́ ni ẹrú tó sábó lówó ẹ̀ lọ́wọ́ anabi ní irun tí ń bá kí tí ì padà sọ́dọ̀ olówó Ọlọ́run nígbà ẹlẹ́ẹ̀kejì lóbìnrin tí ó tẹ̀ láti ọkọ rẹ̀ anabi ní irun tí ń bá kí Ọlọ́run nígbà títí tí ó fi tẹ̀ láti ọkọ ẹlẹ́ẹ̀kẹta ni máàmù. wà ìmáàmù kọ́mi wà húláwù kárí hù. ẹlẹ́ẹ̀kẹta ni máàmù tá a fi jẹ máàmù táwọn èèyàn rẹ̀ ọ̀tẹ̀lé anabi ní gbogbo òrùn tí máa ń kí kọ̀kọ́ jẹ́ etí rẹ̀ àwọn èèyàn gba ìmáàmù àgbà ẹ̀mí wọn tẹ̀lé ẹlẹ́ẹ̀kejì bàbá níwà ìmáàmù àgbà ní ìwà ọjọ́ ti lọ nídìí kí n ṣe tẹ̀síìrì ẹ̀ gbogbo ọ̀nà tí wọ́n bá fi wò pé ẹnì yìí níwà bàbá ìmáàmù àgbà ni ẹlẹ́ẹ̀kẹta ìmáàmù àgbà wa mọ̀ yẹn bá lò ìlú yìí ó dangerous gan o. Adamallahu hayatahu. ìlú tá a wà ìlú lọ ni. ìlú dangerous. very very dangerous. ó tún wá difficult kí ìlú ó difficult ìlú lọ ni yìí difficult. Allah. àmọ́ bó ṣe difficult tóhun àti bó ṣe dangerous tóhun ìmáàmù àgbà sì kọjá láàrin ẹ̀ báyìí pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó sì balance. tó o bá wá fẹ́ mọta ni ìmáàmù Bashir onídà OON ọjọ́ ọkú ẹ̀ lọ sọ bó ṣe rí níjọ́ tí ìmáàmù Bashir ń bẹ láyé ó ní yìí lóòótọ́ àmọ́ ìwọ̀n Ọlọ́run ọ̀fà sí wọn níjọ́ wọn kú lọ́lọ́run tó àṣírí wọn. olówó ṣe sùúrù ọ̀dà ni yóò mú túbúrọ̀ sọ̀rọ̀ ìlú ọmọ àdàwọn ikú wọ́tí wọlé. Wala nasir. ọjọ́ tí màá tó àṣírí ẹnì kọ̀ọ̀kan yín yóò tú tiẹ̀ náà o. ìjọ́ tí ìmáàmù àgbà kú tí wọ́n ànọ́ọ̀sì pé ìmáàmù àgbà jáde láyé ilẹ̀ mì ẹ̀mí àwọn ẹ̀dọ́ Ọlọ́run mì àwọn èèyàn dààmú wọ́n fẹ́ wo pé kí ló ṣẹlẹ̀ yìí bó ṣe mí jọ́tà ànábì kú àwọn sàábé gbádùn ànábì títí wọn mọ̀ pé yóò kú mọ́ níjọ́ tó kú tí wọ́n ló kú Umaru ní ẹni bá tún sọ pé ànábì kú òun ó sì bẹ orí rẹ̀. Allah. kò yẹ kí mọ́ni ọ̀tán lára kò yẹ kí mọ́ni ọ̀tán lára Umaru ọmọ kéwà ànábì ni wọ́n sàábé ni wọ́n gbádùn ànábì Abubakar ló wá lọ bá pé Umaru ó ṣe sùúrù ni wọ́n bá Muhammadu. wa ma Muhammadu illa rasulun qad khalat min qablihi rusul. ó ní tọ́ba ó ní àwọn àkáàtì wá anabi ni òjíṣẹ́ ni àkáàtì tí ó jíjá lójú rẹ̀. àfàyín mata aw qutila anqalabitum ala aqabikum. èyí ń lọ dá Umaru lákẹ́ bàbá Imam Agba nu ìmọ̀ afẹ́ sọ̀kalẹ̀ sí ta ni wàá pààyàn. Allah ta ni pààyàn. sẹ́rí ìlú tá a wà yìí ìlú ẹ̀sìn ni ìlú tá a wà yìí ìlú ìmọ̀ ni ìlú tá a wà yìí ìlú ìbẹ̀rù Ọlọ́run ọba ni ìlú tó bá jẹ́ ìlú ẹ̀sìn ayé máa ń wò wọ́n pé báwo ni wọ́n ó ṣe ṣe ìtí ẹ̀sìn fi kọ́ wa ẹ̀sìn ìtò fi kọ́ wa nígbàgbọ́ ìkẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ tiẹ̀ lọ síbi kí n ti ń jẹ́ ìmánì kókó lára rẹ̀ lọ́nà méjì nọ́mbà 1 ìmánì kò gbọ́dọ̀ kó lára ẹ̀dá látọ̀ pé kọ́ máa fẹ́ nìkan lọ́pàá lágbájá Ọlọ́run ní pààyàn ìmánì ò gbọ́dọ̀ kó lára ẹ̀dá jọ nǹkan bá ṣẹlẹ̀ sí ọ gbọ́dọ̀ pé lágbájá ló fi kàn mí Ọlọ́run ní fi kàyàn kúlì láàyò sí ìbànú. illa ma kataballahu lana wa maulana. ó dàbí kan ò sì ní bọ́ àti kọjá sí pé ìmọ̀ tí Ọlọ́run ọba bẹ́ẹ̀ ìtò fún wa mọ̀ pé ẹ̀mí ò ní bọ́ àwọn mẹ́ta wà ń bẹ tó yẹ kẹ́mi wọn bọ́ tí ò bọ́ ńgbà tí ò sí ọ̀dọ̀ Ọlọ́run ọba ń bẹ iná pààyàn wọ́n ju ànábì Ibrahim síná àmọ́ ńgbà tí ò sí ọ̀dọ̀ Ọlọ́run ọba ń bẹ Ibrahim ò kú omi pààyàn Yínúsà bọ́ sómi nígbà tí ò sí ọ̀dọ̀ Ọlọ́run ọba ń bẹ Yínúsà ò kú ọ̀bẹ pààyàn tẹ́ ẹ bá mọ̀ bẹ́ẹ̀ tẹ́ ẹ fi dún yẹn yá kú ni níjọ wọn dún Ismaila nígbà tí ò sí ìyọ̀dọ̀ Ọlọ́run ọba ń bẹ Ismaila kò kú lẹ́ni jẹ́ pé Ọlọ́run ní pààyàn ní kì í pààyàn. bàbá Imam Agba wáyé
ó sì lo ayé rẹ̀ ó sì sọ̀kalẹ̀ dáadáa wọ́n sì balance wọ́n ṣètàn wọ́n tún wá fi nǹkan má lè gbàgbé lẹ̀ inú ìmáàmù tá a ti jẹ́ ń lọ ni kò sí ìmáàmù kan tó nílé kéwú ayé ànásù rẹ̀ ni ó ṣe yóò sì lọ́dọ̀ Ọlọ́run bàbá ìmáàmù ló kírètì pé mo lè wà láyé àwọn tó bí wa o àmọ́ dídé yẹn tó dádó ni mí wọ́n nílé kéwú bàbá ìmáàmù ló kírètì ohun tá a ní lọ ni ohun ṣe Kamal ohun ṣe Adama ohun àgbàlagbà jọ̀hún tí ìmáàmù Mádìkì máa ń lò bàbá ìlódé ló kírètì ohun tiẹ̀ wọ́n wáyé wá ṣeré nígbà tó wá lọ ayé bẹ́ẹ̀ Ọlọ́run wá kó àwọn èèyàn ti bàbá ìmáàmù bọ́lọ̀ ṣe rọ àwọn èèyàn fún ànábì mọ́mọ́ ọ̀rọ̀ èèyàn fún bàbá ìmáàmù wọ́n ṣeré pẹ̀lú ẹ̀ oore kọ̀ọ̀kan oore gbangba ìwọ dìgbẹ̀yà ayé bàbá gọ́fìnà tẹ́wọ́ gbà ọ wá ṣeré ọtọ́jú ìmáàmù àwọn kan náà ti tẹ́wọ́ gbà síwájú àwọn míì ń ṣiṣẹ́ kọ̀ọ̀kọ̀ tí wọ́n ṣiṣẹ́ gbangba aláàjì wọlé kù nìyẹn ó gbé mọ́tò fún ìmáàmù Abdulhakeem ní àyìnbá yòówó ló fún ìmáàmù àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀ now bàbá gọ́fìnà ibi tí wọ́n á sọ̀kalẹ̀ sí ọ̀rọ̀ ànábì ni wọ́n á fẹ́ sọ fún yín ànábì wa sọ fún wa pé màní ìta àdá fa àsọ́ọ̀bà fọlọ́wà jẹrẹ tó o bá gbìyànjú kó o fẹ́ ṣe nǹkan láyé tó o bá wá sọ̀ sí ìdílérí ìgbìyànjú rẹ ànábì ní ọgbẹ̀sán méjì wà màní ìta àdá fọlọ́wà ájúrú wáyé tó o bá gbìyànjú kó o fẹ́ ṣe nǹkan tó o wá sọ̀ sí ìdílé ànábì ní kò ní lọ lásán ládà kan bọ̀ ọ ti gbìyànjú ìgbà fẹ́ mọ́ mọ́ òkú àkọ́dẹ̀ Ọlọ́run ọba tó ládà kó tọ́jú rẹ̀ ti ní báwọn tó tọ́jú ẹ̀ síwájú náà ṣe ní ládàá ọ ní kò fèrè yìí tó bá wọ Ọlọ́run tó bá tọ́jú ẹ̀ tí ò bá kú ajẹ́ pé yọ̀ọ́ máa jẹ́sẹ̀ méjì ọ ní ládàá lọ́dọ̀ Ọlọ́run pẹ́ tọ́jú rẹ̀ ó ti ládàá gbà kò tí wàá kú àmọ́ kò sẹ́ni tí báyẹn lẹ́yìn Ọlọ́run bàbá wa Imam Agba Ilorin kó kẹ́ wọn bàbá Imam Agba Ilorin yọ́nú sí wọn bàbá Imam Agba Ilorin mọ́sà foríjì wọn Ọlọ́run mọ́sà gbàbọ́ wọn má bà Kwara jẹ́ Ọlọ́run má dà Kwara rú gbogbo àwọn fáàrí wọn Ọlọ́run má ti mú yín lọ ní ìsìn ọlá títóbi Ọlọ́run kàràkíngèrè Ọlọ́run mọ́sà bá wa gbàdúrà yín àfa wa bàbá wa Jamaludin Ọlọ́run bá mójútó yín ájú Abdulhakeem mójútó gbogbo yín bàbá Imam Male Ọlọ́run sẹ́yìn kù sórí dáadáa fún wa Ọlọ́run sẹ́yìn kù sórí dáadáa fún wa bàbá Imam Gambari Ọlọ́run sẹ́yìn kù sórí dáadáa fún wa bàbá Jánẹ́sì Ọlọ́run sẹ́yìn kù sórí dáadáa fún wa bàbá Araban Ọlọ́run sẹ́yìn kù sórí dáadáa fún wa bàbá Imam Ọ̀fà Ọlọ́run jáde gbogbo wa pẹ́ bàbá wa Mukadamu Àgbà Ọlọ́run jáde yín pẹ́ alaktana majana warasaktana majana Allahumma arzuqna faqwa fi dini siyadata fi ilmi kifayata fi rizqi siyata fi badani توبة قبل الموت راحة عند الموت مغفرة بعد الموت جاوز على صراط نجاة العيسى يا الفضل والإحسان برحمتك يا أرحم الراحمين bàbá prof ọlọmọba àfihàn ìbàdàn bá kún yín o bàbá àsùnwọ̀n ọmọọmọsá wà pẹ̀lú yín inna Allaha malaikatahu yusalluna ala nabi ya ayyuhal ladina amanu sallu alayhi wa sallimu taslima ajá wa ya sẹ́ríkì ọlọ́mọdé yájú alukuman gbogbo yẹn wọn sàgbàdo ayé.